ẹ kúṣẹ́ lẹ́ǹkan sí gbogbo bí tẹ́ ti ń fi ojú ayọ̀ ń wò wá. Orúkọ tèmi lẹ́ǹkan kò yí padà. Orúkọ tèmi ni bàbá confam JP Odunimi a kì í ṣe àìmọ̀fólókò. Mo dẹ̀ tún máa ń tẹnu wọn ní gbogbo ọ̀rọ̀ mi nígbà yẹn náà pé kì í ṣe ti ìgbéraga tí n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ohun tí ènìyàn bá jẹ́ ló dáa kí ènìyàn kó fi ẹnu ara ẹ̀ máa sọ jáde. Gbogbo ẹ̀yin màmá wa àti bàbá wa, ẹ̀gbọ́n wa àtàbúrò wa, ẹni tó jù wá lọ, ẹni tó kéré sí wa, mo kí yín lálẹ́ yìí o, torí tí ẹ ti ń wò mí. Egbògi tí mo kó wá yìí lálẹ́ yìí, mo fẹ́ kó o fi ara balẹ̀ kó o fi máa bá mi lọ. Egbògi kìíní tí mo kó wá òun ni penis enlargement fún àwọn tí okó wọn bá kéré. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń pè mí, wọ́n máa ń bẹ̀rù. Wọ́n á ní tí táwọn bá rà á, wọ́n á ní ṣé kò ní side effect. Wo egbògi nìyí o. Mi ò wá sọ tèyìnbó, bẹ́ẹ̀ náà ni mi ò bẹnu àtẹ́lù tèyìnbó. Ṣùgbọ́n èyí tèmi ṣe yìí, àwọn tí wọ́n ti rà á, wọ́n ń kan sára sọ́lọ́run nínú ayé wa ni. Wọ́n ò sọ pé bóyá ó ní side effect kan ọ̀nà kò tiẹ̀ ti side effect. Ṣé káwa náà tó ṣe nǹkan táwa náà máa padà test ni. So it is 3-in-1, 3-in-1. Penis enlargement yìí 3-in-1 ni. Ìwọ tí okó ẹ bá kéré, ìwọ tó kó ẹ bá kéré ló wà fún. Tó wá fẹ́ yẹ kí okó yẹn kó jáde síta dáadáa, kó tún sanra, kó wá jáde òun ni. Ṣé tó tí okó ènìyàn bá kéré àti gbádùn ìyàwó ó máa lágbára o. Má jẹ́ kí wọ́n lọ máa ṣe kinní yẹn fún ìyàwó ẹ níta, kí o tètè ṣe kinní, kó ọ̀dà kíákíá, kó ọ̀dà ohun experience wípé okó ẹ kéré. Obìnrin máa ń complain. Tó bá wá rí tó complain fún ẹ, ikú tó ń pani nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún máa mẹ́nu lé nínú fídíò yìí, òun ni egbògi low sperm count. Ìwọ tí àtọ̀ ẹ tó bá wà watery, àtọ̀ ẹ kò pójú òṣùwọ̀n, òun nìyí wà fún. Ọlọ́run dẹ̀ ti ń ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Àwọn èèyàn mọpẹ́ wá, àwọn tó ń rà wọ́n mú ọpẹ́ wá gidigidi gan. Bó ṣe wà yóò tó kọ nídìí nìkan bú síbi half bù sínú cup kó dẹ̀ mú pípín kó dá sí. Máa fún ẹ ní ọ̀sẹ̀ méjì, máa ní kó lọ check ara ẹ wò nǹkan tó wà lọ́wọ́ wa yìí. Because ó máa ń dènà kí ọkùnrin kó má lè fún obìnrin lóyún. Òun ló wà lọ́wọ́ mi yìí. Egbògi low sperm count òun ló wà lọ́wọ́ mi yìí. Òun experience wípé waist máa ń ru ẹ́, ó máa ń sún ẹ gẹ́rẹ́gẹ́. Ohun tó nídìí nìyí. Egbògi ọ̀pá ẹ̀yìn òun ló nídìí. Gbogbo waist máa ru ẹ́, ẹ̀yìn máa ru ẹ́, waist máa sún ẹ, o ò ní lè dìde tààrà. O bá ń tiẹ̀ tún bóbìnrin ṣeré gan, wàá máa pín gbogbo yẹn ṣe báyìí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wàá máa pé ẹ̀yìn ń ru ẹ́, o nídìí ọ̀pá ẹ̀yìn. Má ṣe rẹ̀ léṣe. Tó o bá ti bẹ̀rẹ̀ sí experience nǹkan tí mo sọ yẹn, tó o dẹ̀ tètè mójútó, ó máa develop sí nǹkan tó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pá ẹ̀yìn nìyí kó order fún kíákíá. Egbògi ọ̀pá ẹ̀yìn òun lórí yẹn lọ́ọ̀kan yẹn. Egbògi kẹta tí mo tún fẹ́ mẹ́nu lé nínú fọ́nrán yìí ni egbògi ìdákọ́lẹ̀. Egbògi ìdákọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín màá kàn máa wò yín ni. Ẹ máa rá àwọn tó ń fi iṣẹ́ sílẹ̀ lórí Facebook. Ẹ̀rí àwọn èèyàn máa ń pa mí. Wọ́n rá àwọn tó ń fi iṣẹ́ sílẹ̀ lórí YouTube. Jẹ́ kí n sọ fún ẹ o. Ẹni tó ṣe alábùkún tó bá jẹ́ wípé òun fi sílẹ̀ ni, wàá rí pé alábùkún ò ní di àkókò táwa yìí. Ṣé ọ̀rọ̀ àwọn tó wá ń wò ó, ìkíní màá máa rí pé ẹ̀kọ́ ń wéṣí dátà yìí ni. Ìkejì màá máa rí pé ẹni wá fà òun wò fò. Nítorí pé ẹni tó ń gbèrú fídíò yẹn jáde ó fẹ́ jẹ́ kẹ́ ẹ pé òun ni. Kò possible kéèyàn fi even ìwọ tó ń wò mí, nǹkan tí Ọlọ́run fún ẹ tó yẹ pé òun ló máa jókòó lé lórí láti fi jẹ́ èèyàn láyé, kó wá máa wá síta kó wá máa sọ fake ló ń drop fún yín. Tí kì í bá ń ṣe fake ni adúrí iye àwọn èèyàn tó ń pè àwa lójoojúmọ́ wọn ò ní pè wá mọ́.
àwọn tó wà lórí Facebook tí wọ́n fi iṣẹ́ jàtijàti sílẹ̀ wọ́n kì í ṣe 100. They are fake. Má tanra ẹ̀. Ìdákọ́lẹ̀ òun lè mímú wá fún ẹ yìí o fẹ́ bóbìnrin sùn okú ẹ wá ṣe gbẹrẹgbẹ okú ẹ ò lè ìdákọ́lẹ̀ ni ìwọ pẹ̀lú obìnrin wà nílé okú ẹ ò tiẹ̀ move ara ẹ ò move ìdákọ́lẹ̀ ni kó o tètè ọ̀dà fún egbògi ìdákọ́lẹ̀ tó ń ṣiṣẹ́ wo ó ń ṣe iṣẹ́ bàjẹ́ àwọn èèyàn ti testify sí kó má tanra ẹ̀ òun ló wà ń bẹ̀ jẹ̀dí nìyí o bá ní jẹ̀dí lára ó wà lamẹ́ríkà ó wà ní UK jẹ̀dí torí akọ jẹ̀dí ni wàláì tó bá lò egbògi dẹni tó bá lo jẹ̀dí tiwa wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe jẹ̀dí ni tó bá nídìí egbògi jẹ̀dí kó ọ̀dà kíákíá òun ló wà ń bíbá yẹn àtọ̀ èyí náà àfàtọ̀ la máa ń pè egbògi àfàtọ̀ ni àtọ̀ ò tó ó kùn díẹ̀ káàtó àfàtọ̀ nìyí o lè ọ̀dà àfàtọ̀ láti ọ̀dọ̀ wa egbògi ní gbogbo ohun tá à ń ṣe àwa kì í ṣe nǹkan bí omi egbògi ní gbogbo ohun tá à ń ṣe they are all powder and they are very active ṣe egbògi ẹ nìyí àgúnmu àfàtọ̀ èyí tí mo ti fẹ́ sọ nípa ẹ̀ ní Aleko o lè ṣe dáadáa lórí ìyàwó ẹ láàárín 1 minute ó ti ṣe jọ ó ti padà sílẹ̀ sórí nǹkan tó nídìí ní egbògi Aleko bẹ́ẹ̀ ni ó ṣe ń ṣe lọ 30 minutes pé máa dúró nìyí tó bá rìlíìsì kínní tó bá máa tún gbé sí padà ó lè má padà rìlíìsì tó máa fi ṣe tán. àwọn èèyàn they are tested okay they are tested confirmed gbogbo tí mo kó sílẹ̀ yìí pátá àwọn èèyàn ti dánwò wọ́n ti test yẹ àwa listen to me gbogbo táwọn wa ń sọ yìí listen everywhere tó bá wà ló lè wá báyìí through the help of DHL la fi send the product wa to every country wọ́n dẹ̀ máa gbé wá síwájú doorstep ẹ̀ ṣe má waste time rẹ̀ tó o bá rí pé àwọn nǹkan yìí ń ṣe é kò ṣe é fi sílẹ̀ tó o bá fi sílẹ̀ tó ń pariwo pé gbogbo nǹkan tó rí ìnà láì I am telling you it will develop to what you don't want. tó bá dẹ̀ wà nínú àwọn tó jẹ́ pé ìfà ló ń wá òfo ni àtijọ́ táwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n ti ń dúrọ̀pù iṣẹ́ tẹ́wọ́n máa ní táyà dádì ẹ ṣé bàbá dúpẹ́ o ẹ bá wa fi iṣẹ́ kiri kan sílẹ̀ o èwo ló ṣiṣẹ́ nínú wọn talk to me tẹ́ tó bá pọ́n ṣiṣẹ́ ni yín ò ní patronize wa mọ́. You will just have sent somebody in Nigeria, please help me to get this and this, do it like this and send it to me. Ẹ má sí nínú àwọn tí wọ́n ń tàn. Àwa ò ready láti tún ẹnikẹ́ni o, but we are here to say the truth. Egbogi yẹn òun la mú wá fún nínú fọ́nrán yìí. Mo fẹ́ kó pè wá, kó send message sí wa láti order èyí tí o bá fẹ́. Ní orí workshop number wa 08022 040950 08022 040950 ibẹ̀ ni o ti máa order o máa send order ẹ̀ sí wa ohun tó bá fẹ́ àádẹ́sọ yìí tí à ń tà fún ẹ ṣé gan ni ojú ayọ̀ tẹ́ fi ń wò wá kò wá ní fọmọ yín lágbárí. Don't still remain in that position tó máa sọ pé na lie and then ìwọ tó wáyé pé àwọn nǹkan tó gbé sórí Facebook tí wọ́n ní lọ ṣe òun ni ó fẹ́ máa tẹ̀lé. Ọlọ́run ní jẹ́ kí ogun tó wà láyé ẹ padà ṣe é léṣe àlàáfíà fún mi.